Fẹ́tìrì. Ìṣísì. Ṣẹ́ẹ̀rì. Ìṣí. Ṣé o mọ orúkọ ewé? Mo orúkọ ewé. Do you know the meaning of this ewé? Ṣé o mọ orúkọ ẹ̀? Do you know the meaning of this? Mo ń bọ̀. Mo fẹ́ júwe kíní kan fún yín. Mo fẹ́ júwe iṣẹ́ kan fún yín. Mo tún fẹ́ fún yín níṣẹ́ kan lọ́sàn yín nìyẹn. Mo fẹ́ júwe iṣẹ́ fún yín. Kẹ́ẹ̀dé. Ṣé o mọ orúkọ ewé yìí? O mọ̀ orúkọ ewé yìí? Èmi àti àwọn mi kan lájọ wà ń bí ìtajọ́ sáyé o. Ẹ dìde. Báwo ni ṣé gbogbo ẹ̀ ń dùn? Mo fẹ́ júwe oògùn typhoid tó gbóná fún ẹ. Typhoid tó ya wèrè, typhoid tó sán lórí. Oògùn typhoid tí mo fẹ́ júwe fún ẹ. Tó bá sọ pé typhoid kan pé orí ẹ̀ burú, pé orí typhoid yẹn yí. Oògùn ẹ̀ mo fẹ́ júwe fún ẹ yìí. Kó farabalẹ̀ kó gbọ́. Ṣé rí àwa ọmọ Yorùbá ti gbé nǹkan sọnù? Gbogbo tiwa kò mọ̀jú kó lọ máa gbá abẹ́rẹ́ mọ̀dí. Kó lọ máa gún abẹ́rẹ́, owó tó yẹ kẹ́ fi ṣe oore fáwọn ènìyàn. Ẹlẹ́kùn yẹn lọ sí hospital. Owó tó jẹ́ wípé nǹkan tó jẹ́ pé o lè fi just 5,000, 2,000, 1,000 yanjú. Ọ̀rọ̀ máa san 100 million sí hospital. Ẹlẹ́bàá sọ pé ń ṣe check-up orí búkú. Check-up rádaràdá tẹ́lọ̀ ń sìn. Tó bá ní ibà tó ń pè ní typhoid ti ya wèrè gan. Àwọn ìkálẹ̀ nìkan ló lè mọ ewé tí mo fẹ́ júwe yìí. Tó bá wá ewé yẹn rí, tó bá lè wá ewé tí mo fẹ́ júwe, tó bá ti wá rí, ó parí. Ẹ máa lọ wá ewé àlùkòrò gbàjà. Àlùkòrò gbàjà, kí ni mo pè é? Ewé àlùkòrò gbàjà. Ó gbọ́ rí. Ó mọ̀ wá àlùkòrò gbàjà. Ẹ máa wá ewé àlùkòrò gbàjà. Ẹ máa lọ wá ewé tẹ̀jì. Ewé mẹ́tẹ̀jì. Tó bá ti wá ewé àlùkòrò gbàjà àti ewé tẹ̀jì wá lọ mọ́ra. Typhoid tó gbóná tó yọ bí eruku ni mo sọ fún yín. Tó bá lọ méjì mọ́ra, tó bá ti wá lọ mọ́ra, wá lọ wá omi òrombó. Wà ra da díẹ̀ sí wà mísì ẹ̀. Holy center. Wà bu gbogbo ẹ̀ sọ fún. Bá mú láàárọ̀, tó bá mú lálẹ́, wò mú láàárọ̀, wò mú lálẹ́ ọjọ́ mẹ́ta. Wọn ò bí typhoid náà rí. Gbogbo ẹ̀ ló máa yà dànù. Ilé tẹ́ni lọ fi lọ lo ọjọ́ méje, ọ̀sẹ̀ méjì ní hospital. Ewé wà. Ẹ káàárọ̀ o. Kí n gbàdúrà fún yín. Ṣé ìjẹ́ wòlíì ni? Bàbá wo lèmi? Ṣebí Christian lẹ́yìn. Ṣé ó yẹ ká máa lo ewé ni?
mo ṣe kẹ́ máa lo ewé ṣèbí kìrìsìtẹ́nì ni. ó bá ìwé tó mu náà bíbélì ní owó àkókò ó ní ewé tó wà láàrin igi ọgbà. níbo ló wà ní bíbélì? ó wà ní ìwé Revelation. orí kelo. àbí tí lọ wò ó. ẹ gbé sórí. ó dáa so ṣe nídìí ẹni àbí ẹ fẹ́ jẹ́ kí n júwe fún yín bẹ́ẹ̀ ṣe máa ṣe. ládàá jẹ́ júwe fún mi mo ṣe máa ṣe. ẹ máa lọ wá ewé èso abìrì tó ti gbẹ. èso abìrì tó ti gbẹ. ẹ máa bú ìpèpọ̀ ara ẹ̀ dànù. ẹ máa lọ wá omi ọsàn omi òrombó ṣé ẹ mọ̀ omi òrombó? hello ẹ lè káàdì hello wàá pè padà ní Joseph Fẹ́mi Lápè ó ti ṣoríire látànà ó dàbí àwọn ọmọ tí ò ní respect yẹn oògùn typhoid tó gbóná mojúwe fún yín yẹn àwọn typhoid kan wà tó bá mú ẹ lójijì. ẹ ń gbọ́ mi báyìí ewé abèrè gbígbẹ èso abèrè tó gbẹ 21 ló máa lọ wá. Okay, sir. ẹ lọ wá omi òrombó. Okay, sir. omi òrombó yẹn ìkan. Okay, sir. ẹ wá lọ èso abèrè tí wọ́n ní ẹ wá lọ sínú ẹ̀ ṣégeṣe pé iyẹ̀pẹ̀ ti dé lọ́wọ́ tí iyẹ̀pẹ̀ bá ti dé kó má já síbẹ̀ yẹn o kàn sọ pé kí wọ́n sọ bí tí wọ́n máa já sí fún wọn. ṣé ẹ gbọ́ mi báyìí? mo ń gbọ́ yín dájú. so ẹ máa gbé èso abèrè tẹ́ bá ti lẹ́ ẹ wá kó sínú omi ọsàn yẹn ẹ bá kó sínú omi ọsàn yẹn ẹ máa lọ wá àlùkòrán àti bíbélì ẹ máa ka psalm 91 sínú ẹ lẹ́ẹ̀mẹ́ta ẹ máa ka àlùkòrán chapter 114 verse 1 to end sí lẹ́ẹ̀mẹ́ta tẹ́ bá ti wá kà tán ẹ máa gbé kòrán nìyẹn lé orí báìbù yẹn tẹ́ bá ti wá gbé lórí báìbù yẹn ẹ wá gbé kíní ìtẹ̀sí yẹn wá gbé sórí ẹ̀ ẹ wá fi sílẹ̀ fún ọjọ́ méje after 7 days ẹ lọ gbé ó ti dé oògùn nìyẹn. ẹ máa lo tọ́bìlì kan láàárọ̀ àti tọ́bìlì kan lálẹ́. ṣe rí nìyẹn ó ń ṣiṣẹ́ fún infection ó ń ṣiṣẹ́ fún oríṣiríṣi ó ń ṣiṣẹ́ fún ikọ́. bọ̀dé bíi white garment lẹ́wọ̀ ní Facebook. mo mọ babawo ni mi olúwawo ni mi àfáà ni mi pásítọ̀ ni mi mẹ́ẹ̀ta ni. mo ka bíbélì mo ka koran mo ka odù ifá. kàbí kájọ kóòtù báìbù ní kẹ́lẹ́ mọ̀ pé náà bì ṣeré. ẹ bá kóòtù báìbù. kàbí kí kóòtù odù ifá ni. ṣé ẹ̀yin ti lọ́kọ tó ẹlẹ́rìn tó ti lọ́kọ. ẹni ọkọ mo wà. ẹ má máa rẹ́rìn bẹ́ẹ̀ tó ti lọ́kọ o. ó dàbọ̀. Gbẹ́ngà wọ́n ti sórí ó dàbí àwọn ọmọ tó ní respect wọ́n já ó mọ̀ ọ̀gọ́dọ̀ ṣẹlẹ̀ ń gbòòrò ṣọ́ọ̀ṣì bí mo ti máa jì mí. lady bọ̀bọ̀ tó sọ pé kí send account mi láàárọ̀ yẹn ó ti send 5,000 owó deliver mi ó ti san mi ò ṣe kábúkábú lẹ́nìí wọ́n ti san owó deliver mi lẹ́nìí bọ́n bá ti san owó deliver mi ò ṣe kábúkábú 5,000 kí mi sáà ti rí 5,000 dùn. ìṣòro tó báyìí mi nìyẹn èdè kìsà ti ní 5,000 ó parí ìjọ tẹ bá ti send 5,000 sí mi ní lọ sí lọ́jọ́ yẹn ṣe bó ṣe rí nìyẹn wọ́n ti send 5,000 fún mi pé kí lọ́ọ́ fi ṣe kí n má jáde lé ní mo ti wà láàfin ọba wọ́n ṣe sílì ṣọ́ọ̀ṣì lọ́wọ́ wọ́n ṣe sílì pákó sílì náà ń gbà ẹ̀tìrì wọ́n ṣe sílì ẹ̀tìrì sílì náà ń ṣe lọ́wọ́ báyìí ẹ̀gbọ́n fi àwọn ọmọ arúgbó tó ń ṣe hàn yìí àwọn arúgbó tó àgbà sẹ́sẹ́ àwọn rẹ̀ nínú ti jáde lọ ebi ti fẹ́ lù wọ́n pa wọ́n ṣe sílì lọ́wọ́ so àfihàn ọba la wà. oògùn tí mo júwe fún yẹn má fi ṣeré o oògùn typhoid wọ́n ni mo júwe lọ́wọ́
kò mọ ọkọ tó ṣe. Iṣẹ́ mo júwe fún yín ẹ má fi ṣeré o kàdígbọ́ oògùn typhoid mo júwe fún yín lẹ́ẹ̀kan yẹn typhoid tó yá wèrè tó ti sàn ló typhoid máa fi ń tọ́ ẹ̀jẹ̀ yẹn tí gbogbo ahọ́n wọn black tó wọn máa dúró yẹn oògùn ẹ̀ lọ wá alukoro ewé alukoro gbàjà ẹ máa lọ wá ewé èjì ẹ máa lọ mọ́ra tẹ bá tó lọ mọ́ra ẹ mísẹ̀ mọ́ wẹ́rẹ́ kẹ́ dànù tẹ bá mú ọjọ́ mẹ́ta wọn kúrò ní èyí máa fò dànù. bẹ́ẹ̀ bọ́ ṣọ̀kọ lọ́wọ́ yín sódì bẹ́ẹ̀ bọ́ ṣọ̀kọ lọ́wọ́ yín ìjọba tàyẹn wà yẹn ṣé ẹ̀ ní lọ sínú mọ́tò báyìí mọ́tò tó fẹ́ gbé ìyẹ̀pẹ̀ wá yẹn kó má lọ ẹ̀ mọ́lẹ̀ lọ kó sí mọ́tò pẹ̀lẹ́ o má bínú pé mo rán ẹ sọ gan crack kò jẹ́ gbádùn program yóò kà mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀yin ènìyàn question ni wípé ṣé kí láǹfààní tí ènìyàn ní wípé kó wà láyé yìí kó máa ṣèkà kí lè rí ẹnìyẹn ṣé ẹnìyẹn ó léèrè kí láǹfààní agbára tó ní tó lè fi ran ẹlòmíì lọ́wọ́ irú agbára dìdìrín nìyẹn ṣé ó lágbára ṣe ẹ gbọ́ ok mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ṣé alágbára kan wà láyé yìí ẹ rojú mi. Hello? Hello? Hello, mo gbọ́rọ̀ yín. Ok. Kíkọ́ ní gòdù. Ẹ máa wá tá a máa yọ ni torí ẹ̀mí o rí pé nọ́mbà yìí kì í ṣe ti Nàìjíríà. Ṣé ẹ máa ní ṣé ẹ máa ṣe prevision ní kẹ́kọ̀ọ́ tv kí ọ̀kíní ẹ̀ dáhùn díẹ̀. Abèrè yẹn ní kẹ́ request fún ewé èso iṣẹ́ abèrè tí mo jẹ́ yẹn iṣẹ́ abèrè tí mo jẹ́ yẹn. Ẹ má request fún ni wọ́n send ẹ̀ sí ìtẹ̀ àná. Àwọn Korea yẹn máa bá wọn gbé tí bá ní London tẹ́wọ́ àlọ́ Amẹ́ríkà wọn gbé dọ́dọ̀ yín àwọn díẹ̀ ṣe nǹkan ní o lè gbé. Àwọn Korea lè gbé ẹni tí wọ́n gbé wọn Amẹ́ríkà wọn lè. Ṣé kí ni wọ́n wá káwọ́ ìṣòro ayé yín náà káwọ́ kọ́ tó ṣẹlẹ̀ náà. Báyìí ńlá ẹ̀gúsẹ́ wọ́n ní ẹ̀bẹ̀rẹ̀ mi lánàá. bẹ́ẹ̀ sà wọ́n lè ṣiṣẹ́ lọ. mo wà lórí ṣé ẹ fẹ́ fún mi lówó lánàá ni àbí báwo. mo fẹ́ fún yín lówó. kí ló ṣẹlẹ̀ gangan. wọ́n ti kọ́ tààtì yẹn wá mọ́ ọ̀kẹ́ tààtì tó pé lánàá tó ti pé tààtì bá èlò wa ni bá. owó kí ni ṣé ẹ bá gbọ́dọ̀ fún yín. wọ́n ní ẹgbọ́ ta ló san sẹ́mi ló san èlò lówó náà. bá wọn náà mo máa pẹ̀lẹ́ bá wọn pápá pé àwọn ò ní kẹjà níbí. wọ́n ní ẹ sọ pé èmi ló máa sanwó lé márúwá. ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀. Hello sir.
wọ́n ti kó wá wọ́n ti kó tààtì yẹn wá ẹ káàárọ̀. ọ̀gá mi ẹjọ́ tó lọ́wọ́ tó lọ́wọ́ mo bẹ̀ yín ní ẹjọ́ ìfẹ́ fi dájọ́ gbọ́n ìfẹ́ fi dájọ́ láàárọ̀ ẹ̀yìn mo ti léèlì ẹ̀ ju kéèké. máa sì kìnnì kílẹ̀ rẹ̀. ẹjọ́ tó lọ́wọ́ ṣe sà ẹ ṣe kò lè. ṣé ká bá mi. ẹni kọ́ máa ti kọ̀ tiẹ̀ pé wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀. ṣé kí n máa lọ́dọ̀ wá ní iná sáyé lọ. wọ́n ní ọbẹ̀ bá yín sọ̀rọ̀. hello ọ̀gá. èèlò ni gbogbo owó mi akápẹ́tẹ̀ máa gbé yín sìn. ok kápẹ́tẹ̀ kápẹ́. kíkẹ́ bí ló máa fún yín lówó. ẹ̀rẹ̀ ti gbọ́ báyìí. ayé ò lè. ìwé lọ́wọ́ máa jà. fún ìgbà yẹn náà ọjà mo sọ fún yín pé sọ pé èso pè yẹ pé ìgbà tẹ́ ń ṣe sílì ìgbà tẹ́ ń ṣe asbestos tí owó yẹn wálẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan owó mọ́yé nígbà wọ́n fún tàbí ẹ̀sìn gbà nìyẹn ilé ìwò dẹ̀ ti sọ wípé o ti dájú mi pa wípé o fẹ́ gba 1 million ok kan ohun ìkan lọ o bá sẹ́ẹ̀ kí ló dẹ̀ tó ń bèrè wọlé lọ́wọ́ mi. £1 5 kéré jù lé fún yín so ẹ lọ́ọ́ máa bára yín pò lọ́hùn. àdéhùn ọ̀rọ̀ kan máa ń sọ ní ọ̀rọ̀ méjì ó yẹ kẹ́tì mọ̀ mí. ṣé ká fún yín ṣé ká fi 20 tàbí lórí ẹ̀ ká máa fi ṣe oúnjẹ. ti fún ẹ̀ náà. ok ká fún nínú owó iṣẹ́ nílò. 20,000 owó ìjẹ̀bùn ọdẹ ni. owó ìjẹ̀bùn ọdún lè san. ok tó bá dalẹ̀ ẹ̀ máa gbà náà kàbẹ́ tẹ́ fi láàárọ̀ yìí. ẹjọ ní. ok wọ́n gbówó mi ẹ̀dẹ̀ wá kidnap mi. dúró ẹ̀ tí lọ. tó bá ní kidnap àwọn ọmọ ọkọ̀ Jésù. One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15, 16, 17, 18, 19, 20. Wait, hello. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Hello. Hello, sir. 96,000. Hello, la vie. Battery ici. 300. 2 by 2. 300. 2 by 4 encore. 2 by 3. 2 by 3. 2 by 4 déjà. 2 by 3. 2 by 3. 450. 2 by 6 encore. 500. Gbogbo ẹ 90,000 watts. 90,000. 96. Ṣé mo owó mọ́tò àbí mo wò pé. Irọ́ owó ìṣe kọ́ máa tó fún ara mi. Wàhálà kí la wí. Ẹ jókòó. Ṣé èdè máa fún yín lówó bẹ́ẹ̀ lẹ́ máa fẹ́ mi lówó. owó yẹn kí ló ti gbọ́ láàárọ̀ wọ́n lẹ́wọ̀n ti lọ́dún.
Jésù ọ̀hún ká. Àmín. 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 Ṣé owó tí mo iṣẹ́ tí mo júwe mi sábà. Typhoid tó máa ń jẹ́ kí ahọ́n kó dúdú yẹn, kí ahọ́n kó máa dúdú. Typhoid tó máa jẹ́ kí àwọn èèyàn máa tọ ẹ̀jẹ̀. Sẹ́ẹ̀rì pé tìsàlẹ̀ òkè, sẹ́ẹ̀rì pé tìsàlẹ̀ ní kíní àsìgbè tó ṣe sísàlẹ̀, sẹ́ẹ̀rì pé kò kí. Kí ẹ̀ kárí. Mo ní kẹ́ kí ẹ̀ kárí. Ọ̀yá ti sísàlẹ̀, ẹ̀dì kíní tí ó sàlẹ̀. Ṣé gbogbo èèyàn ló máa lo ọ̀yá? Ṣé gbogbo èèyàn ló máa lo egun bí ẹ̀yìn? Èmi ilé egun bí ẹ̀ṣẹ̀ egun káfíńtà fẹ́ fi wé tàwátà ọ̀sẹ̀ káfíńtà. Ẹ sáà ìfilẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ẹ di bẹ́ẹ̀ kó lè gbọ́n mọ́ bẹ́ẹ̀. Ẹ lọ wá tí ibà ojú ti ya wèrè tó máa yọ sí ahọ́n yẹn tó máa dúdú tá máa dúdú wá. Ibà yẹn bó ṣe máa òkè kan mí tí ó máa tọ ẹ̀jẹ̀ yẹn. Ẹ máa lọ wá ìwé àlùkò gbàjà. Ìwé àlùkò gbàjà. Tẹ bá wá ìwé àlùkò gbàjà ẹ máa wá ìwé ìtẹ̀jì. Tẹ bá wá ìwé ìtẹ̀jì ẹ mísì ẹ wá òròǹbó mísì ẹ̀ sínú ẹ̀. Tẹ bá ti mísì ẹ̀ sínú ẹ̀ ẹ dààmú. Ẹ̀rọ ọjọ́ mẹ́ta wọn ò bí kú ẹ má tọ́ gbogbo wèrè dànù. Ewé kẹsàn kan fún ẹ gbogbo fún ọ̀tẹ̀ lọ́lọ́ ewé làwọn òyìnbó ṣe síbẹ̀. Gbogbo òkútẹ́ lọ́lọ́ yẹn pátá ewé. Dìdìrín kan sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ó ní ewé abìrì tí mo ń tà yẹn ó ní sọ ní NAFDAC number mo ní kí ara pa òun àti NAFDAC àti nọ́mbà àti NAFDAC ìwà máa pa gbogbo ìdànù ẹ̀ sí i. So NAFDAC number yẹn NAFDAC yẹn pọlọ yẹn ní oògùn náà wọn lóògùn corona ní Nàìjíríà. NAFDAC number ò sí tẹ́ ń gbà kí ni ẹ kò ní báàlù kankan. Àwọn NAFDAC gan orí wọn pé nígbà lọ́wọ́ NAFDAC number pé mo fẹ́ ta wé àbèrè. Kò sí ìkan tó fẹ́ gba anything ìjọba kankan fún tí wọ́n fẹ́ ṣe anything kò sí náà nìyẹn. Bẹ́ẹ̀ ni ó dijọ́ tí ìjọba bá wà ní Nàìjíríà ní ọdún táwa ẹ kò sí ìjọba ní Nàìjíríà olúkàlùkù ń ṣèjọba ara ẹ̀ ni olúkàlùkù ń ṣèjọba ilé ẹ̀. Bẹ́ẹ̀ ni so that's it. Kò sí ìkan tó jẹ́ drive NAFDAC number stupid tẹ̀ ń gbà kiri. Ìwọ tó mọ̀ epo fẹ́ gba ìwọ tó fẹ́ ra èso àbèrè tó mọ̀ pé ìgbàgbọ́ ọmọ lọ́ra ìwọ tó bá mọ̀ pé ìgbàgbọ́ ọ̀rọ̀ ọmọ sílẹ̀ mi ò bẹ́ẹ̀ bọ́dì kó rà kó lọ́ máa lo ètò wà NAFDAC number rubbish. Ṣé o bó ṣe rí nìyẹn o ewé Typhoid mo fẹ́ júwe fún yín lọ́sàn-án yìí. Ṣé o béèrè kan tó fẹ́ béèrè lọ́wọ́ yín lọ́sàn-án yìí tó fẹ́ béèrè lọ́wọ́ yín tó fẹ́ kájọ sọmọ aráàsì lórí ni pé kí ni àǹfààní ẹ̀sìn tí tó ń ṣe àbòsí nídìí ẹ̀sìn yẹn kí láǹfààní ẹ̀sìn yẹn? Irúfẹ́ ẹ̀sìn tí wà nísìnyí ẹ̀sìn àbáláyé ó fàyè gbà wá pé ká so òun ká fi dira wa. Ó fàyè gbà ẹ kó fẹ́ tó bá wùn ẹ tó bá ti bá ẹ̀dá ẹ mu. Ṣùgbọ́n kò fàyè gbà bàjẹ́ kò fàyè gbà ọ̀dàlẹ̀. Kí wá ní àǹfààní ẹ̀sìn tó ń ṣe gbà àbòsí láyè ẹ̀sìn nìyẹn kàbí ẹ̀sìn? That is my question today. Tami. Ẹ máa dáhùn sí